ọpẹ́ ló ń jẹrẹ ọpẹ́ ló ń jẹrẹ èjẹba èjẹ kọ́kọ́rẹ́ o ọpẹ́ ló ń jẹrẹ láyé prophetess Fúnmiláyọ̀ ọpẹ́ ló ń jẹrẹ ọpẹ́ ló ń jẹrẹ èjẹba èjẹ kọ́kọ́rẹ́ o ọpẹ́ ló ń jẹrẹ. bàbá wánú ayé o lọ́wọ́ orí ni béèyàn bá ń bẹ lókè ẹgbẹ́ tó dúró jọ bí rẹ̀ láyé kọ́mọ dúpẹ́ lọ́wọ́ Olúwa. prophetess Fúnmiláyọ̀ ìyá oríkì ogún oríire ọjọ́ bí òní o. Elédùmarè tó pè ọ́ tó rọ níṣẹ́ ló dọ̀ sí i. Ọba tó tẹ̀lẹ̀ bí ẹni tẹni tó ta sánmọ̀ bí ẹni taṣọ mi pọ̀ tàbí kò yingin. Òjò gbòkè bí kò ṣẹ̀gẹ̀rẹ̀gẹ̀. Ọba tó lọ́jọ́ o ọjọ́ yí gbirigbiri ọjọ́ dọ̀sẹ̀ ọ̀sẹ̀ yí gbiri ó dòṣù. Ìyá oríkì oṣù yí gbirigbiri ọmọ tún dọdún o ọjọ́ orí ẹ̀ tún lè kan òkú oríire. Ìkàrí àkókò nílé o ọmọ olókè méjì takọ-tabo lórí ara wọn. Ó ṣe kàrẹ́rì bárìbò ṣèkìtì gèrègè ní poríkì bàbá tẹ̀yìn ẹ̀yìn lọ́mẹ́kùn òkè ọmọ orí mòrò ọmọ ẹlẹ́yìn kùlẹ̀ àdéhùrè ọ̀ṣọ̀kan dúdú ọ̀ṣọ̀kan pupa ẹ̀yìn lọ́sọ́gbé èyí rọ̀bọ̀tọ̀ tí ń taṣọ lọ́jà ọba ní poríkì bàbá tẹ̀yìn ẹ̀yìn labọ́ lọ́mọ márùn-ún pín ọmọ oníṣọ́ àrògùn rọ̀bẹ ọmọ òrìṣà jẹ́ ń dàbí onílẹ̀ yìí bẹ́ẹ̀ bá dàbí onílẹ̀ yìí ẹ lè hùwà bí onílẹ̀ yìí ọmọ onígi mẹ́ta ọ̀nà ìtẹ̀lé ọmọ àjùwà ìlẹ́gẹ̀ẹ́ ẹ̀yin lẹ làpáta o ẹ̀yin lẹ lòkúta ẹ̀yin lásòkúta dowó àṣàpátá dọ̀rọ̀ ìlú tání ìlú Mósè Orímọládé o arọ tí ń bẹ ní dùbúlẹ̀ tí ń bẹ ní tó wà náà ó ń sẹ́ ẹni ọjọ́ bíẹ́ babaláyé akọni ṣe máa jò máa yọ̀ sámọ̀ mújú ọpẹ́ ṣe lẹ́dùnmọ́rẹ́ ọba mi ẹ̀rù jẹjẹjẹ agbọ́jọ́ ògùnjọ́ ọkùnrin jìnnìjìnnì tí ń dẹ́rù bọ̀ mojú arélùmọ́ bí owú agùngéńdé bí ẹni kẹsàn ọ̀sán kò jálùmọ́kùnrin wòrò wàrà ọlọ́run rẹ̀ tó gbé ọ̀tọ̀rọ̀ níṣẹ́ ọlọ́gbọ́n kò ní ta kókó mi ṣe tí aṣọ ọmọràn kò mọye rúpẹ́ lẹ́lẹ̀ kákúlétọ̀ kò ní kàyé òkúta. prophetess Fúnmiláyọ̀ ìyá oríkì ayé oníṣu ọgbẹ́ òní báwọn bùrìbùrì kọ́ báwọn jíjó yà wọn ò ní yàwèrè òní bọ́jọ́ lọ́jọ́ lọ. ó ti ṣọdún èyí náà wà tún ṣe tẹ̀mí sí i iṣẹ́ ránṣẹ́ onítọ̀wọ́ rẹ̀ bàjẹ́ Elédùmarè tó pè ọ́ kò ní fi ọ́ sílẹ̀. ìgbàdún ló ní ìgbà lókè wàá gbó bí olúgbógbó ti rí gbó wàá gbó bí olúgbógbó ti rí gbó wàá gbó bí àwọn àgbàkan tó fọmọ́wú sóde sọ́run ayúláyúnbọ̀ lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà. prophetess Fúnmiláyọ̀ o gbogbo ọmọ ìjọ camp of mercy bá yín dúpẹ́ wọ́n ní yèyí ọmọ pẹ́ máa ṣọ̀pẹ́ láyé pẹ́ máa dàgbàjà wọn ní òrọ̀ wọ́n lẹ̀ máa fọwọ́ pawọ́ ẹ̀ máa fèrèkì jóbi ọwọ́ yín tó ṣe bẹ́ẹ̀ gúúsì ìlàjẹun ọmọ oṣọdún ayọ̀ oṣọdún ìbùkún oṣọdún ìgbéga oṣọdún àṣeyọrí lọ́dún ọjọ́ bí rẹ̀ ò ní tọdún tí ń bọ̀ kò ní bẹ́ẹ̀ lọ́gbẹ́ wọn kò ní bẹ́ẹ̀ ní mọ́ṣúárì ò ní dàgbàyà. prophetess Fúnmiláyọ̀ ìyá oríkì èmi mọ́lẹ́ àwọn mo mọ̀mọ́ mọ́lẹ́ àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ bàbá olúwa nígbèjà ọ̀lẹ́ ṣóńgbọ́ dídùn ẹnu mi happy birthday o yèyí
ọmọ wa ṣọpẹ́ lókè pẹ̀. Prophetess Fúnmiláyọ̀ ìyá oríkì láṣọba mi òkè iṣẹ́ ìránṣẹ́ rí àwọn ògòrò sí i. Ẹni bá déjọ camp of mercy tọ́lọ́hún tọwọ́ ìyá yìí gbé kalẹ̀ àmọ́ Olúwa ń ṣiṣẹ́ ìyanu pẹ̀láwọn èèyàn tiẹ̀. Kò sẹ́ni tó wá sínú ìjọ camp of mercy tí kò lẹ́rìí o. Àfọ́jú rí nínú ìjọ camp of mercy arọrin. Àgẹ́ntọ́wọ́ alábòsùn ẹni tí ó níṣẹ́ lọ́wọ́ tó níṣẹ́. Ẹni tí ó nílé lórí tún dẹni tí ń fúnni ní ilé o. Inú ìjọ camp of mercy lọ́ba mi òkè gbé wá. Ìbẹ̀ lábùsọ̀rọ̀ nígboro òjọ̀ká nílùú Àkúrẹ́ olóyè mẹ́kùn. Bọ́ bá ti dábù sọ̀rọ̀ ìwọ sọ pé ó ń lọ sí camp of mercy lọ́dọ̀ ìyá oríkì wàá gbàgbà láti ẹ Jésù bẹ́ńdẹ̀. Má fi gbàlà rẹ dọ́là o. Ọlọ́run camp of mercy pé ọlọ́ni. Ọlọ́run Prophetess Fúnmiláyọ̀ ìyá oríkì ń dàbí ẹ̀dùn ìrọ̀bí òwe. Ìyá oríkì ó ṣe tọdún iná wà tún tẹ̀lé ìpẹ́ o wà jẹjẹjẹ jáwọn ẹni òrọ̀. Happy birthday o. Tọ́ bá bí yìí léèrè wípé ta ni darí èwì kí Prophetess Fúnmiláyọ̀ ìyá oríkì lọ́jọ́ ìbí rẹ̀ òní. Ẹ sọ fún wọn pámọ́ òní ìwọ ni mi ò lódò ọba ọmọ àtẹnigbọ̀rẹ́.